Hi everyone, welcome to my channel. Ore yeye o, ore yeye, ore yeye, ore yeye aso, ọ̀rọ̀ yeye, ó ṣòro odidi omi o, Òṣogbo pẹ̀lẹ́ o nílé àfòjì, ìyá Ìjẹ̀ṣà pẹ̀lẹ́ o alóyin lóru, Kàárè, Lúlè, omi o, Ọ̀tà o, Ẹ̀rí o, Àgbá o, ore yeye o. Orúkọ mi èmi tí mò ń sọ̀rọ̀ ẹ ní Abímbọ́lá Ìyáàfin Abímbọ́lá Arúgbá Ọ̀ṣun aya Adéyẹmí yèyé rìsà ti Ìlá Ọ̀ràngún. Ẹ bá wa sọ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín lọ́tùn lósì. Ẹni tó wà ní ẹ̀gbẹ́ mi ni àbúrò mi Arúgbá Gbọ́njúbọ́lá ọmọọba Mọ́tànmí. Ètò wà ní ọwọ́ àlàáfíà ọwọ́ ọ̀tún mi ni Arúgbá Tómilọ́lá Oyètúnjí ọmọọba bàbá wa kábíyèsí Oyètúnjí Àtọ́jà tìlú Òṣogbo. Ẹjọ́ ṣe lè sọgbà tí wọ́n ti ṣe Arúgbá yẹn lọ́wọ́lọ́wọ́ ni àbí títí tẹ̀yìn wá lára méjèèjì. Àwa méjèèjì yìí àti rò àti gbé kalẹ̀. Ẹni tó wà ní ọwọ́ ọ̀tún mi ò ní President Arúgbá bẹ́yìn alákọ̀wé ṣe mọ̀ ń pé òǹdóòrùn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀ṣun jẹ́ abiyamọ, ó jẹ́ òrìṣà alábiyamọ tí gbogbo ayé sì nífẹ̀ẹ́ sí, tó sì máa ń wu àwọn èèyàn pé kí a máa ṣe ayẹyẹ ọdún rẹ̀ ní lójoojúmọ́ gan ló ṣe tẹ́ ẹlòmíì lọ́rùn, àmọ́ ẹ̀ẹ̀kan là máa ń ṣe ní lọ́dún. Nose kẹjọ ni èyí tí ń bọ̀ ní ìsinyìí nose kẹjọ ọjọ́ 12 oṣù kẹjọ onígbà lọ sódò torí a ti bẹ̀rẹ̀ ọdún Ọ̀ṣun náà láti wá dájọ́ eégún báyìí. Tá bá ṣe eégún tán a ṣe ifá, tá bá ti ṣe ifá tán a bẹ̀rẹ̀ ọdún Ọ̀ṣun nù ibẹ̀ láti ṣe ìwọ̀ pópó a ṣe bẹ̀m̀bẹ̀ àwọn Ọ̀ṣun ká àwọn ọlọ́sùn nìyẹn. Tá bá ti ṣe yún tán bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe ìwọ̀ pópó, tá bá ṣe ìwọ̀ pópó tán níbẹ̀ ni wọ́n ti ṣe olójú mẹ́ẹ̀ẹ́dínlógún, tá bá ṣe olójú mẹ́ẹ̀ẹ́dínlógún tán ibẹ̀ láti ṣe ìbọríbọ adé, tá bá ti ṣe ìbọríbọ adé tán báyìí ọdún ká gbégbá wá sí odò òun ló kù. Níbi tí a wà yìí ibi ojúbọ Ọ̀ṣun Òṣogbo ní odò Ọ̀ṣun, ibi jẹ́ ààfin àkọ́kọ́ tó wà ní ìlú Òṣogbo tí Ọ̀ṣun àti níbi tí Ọ̀ṣun tẹ̀dó sí nìyí. Níbẹ̀ ni ojúbọ odò tí gbogbo àgbáyé tí wọ́n máa ń wá ní ọdọọdún tí wọ́n wá máa tọrọ oore tí wọ́n máa ń dúpẹ́ oore. Ọ̀ṣun máa ń lo aṣọ funfun, àmọ́ aṣọ tí Ọ̀ṣun yàn láàyò òun láṣọ aró. Wọ́n sọ pé Ọ̀ṣun ń bẹ lóṣogbo lòṣogbo fi ń wu ni, aró ń bẹ lóṣogbo lòṣogbo fi ń wu ni. Òní wọn náà wọ́n sì máa fi ń kí Ọ̀ṣun pé ẹlẹ́yẹlé aró olóde ẹ̀ga ṣoṣo ní yàrá. Ewúrẹ́ Ọ̀ràngún tí ń jẹ lẹ́sẹ̀ gbàgede ní gbẹ́ǹjẹ. Àkùkọ gàgàrà tó relé ọ̀pẹ lọ lé téńté níbẹ̀ wọ́n gbé ń pa lára tantan. Ọ̀ṣun ṣe wá lóore ni abiyamọ lọ́ṣun. Ọ̀ṣun jẹ́ olùgbàlà wa torí gbogbo iṣẹ́ tí Ọ̀ṣun Òṣogbo ń ṣe Elédùmarè náà ló fún ní agbára tí ń fi ń ṣe. Ọ̀ṣun oore ló Ọ̀ṣun ṣe fún wa nílùú Òṣogbo tó fi di òrìṣà táwọn ń dúpẹ́ fún lọ́dọọdún. Nígbà wáṣẹ̀ tí àwọn Fúlàní tí wọ́n fẹ́ kó Òṣogbo ní ẹrú tí wọ́n wá pàrokò ránṣẹ́ sí Ọ̀ṣun fún àwọn bàbá wa Lárọ̀ àti Tìmẹ̀ tí wọ́n tẹ̀dó sí ìlú Òṣogbo. Ọ̀ṣun ló jẹ́ ká mọ̀ wípé oṣó inú igbó ó ní à ń pè ní Òṣogbo torí ìgbà tí wọ́n pàrokò tí wọ́n wá
tí wọ́n wá ibi tí wọ́n ti wá rìn káàkiri wọ́n wá dé ibí wọ́n ti sọ fún wa ni pé igbó inú aginjù igbó ńlá òní bí nígbà tí bàbá wa Lárò àti Tìmẹ̀tì wọ́n dé bí yìí wọ́n rí omi tí wọ́n rí wọn omi táwọn ti wá láti yọ ọdún yìí níbí ni àwọn ọmọ gbé tí àwọn tẹ̀dó sí tí àwọn lè máa rí omi lò. Ọ̀ṣun wá fi ibi tí wọ́n ti wá gé igi tí wọ́n rí ní etí odò nígbà náà ni bàbá ní Ọ̀ṣun gígé tí wọ́n gé igi yẹn wá wó lu odò ó ṣe wá wó lu odò wọ́n ní ohùn yẹn wá jáde láti inú odò yẹn pé ẹ̀yin oṣó inú igbó ẹ̀yin oṣó inú igbó gbogbo kòkó aró mi ni ẹ̀ ti fọ́ tán. Oṣó inú igbó yẹn ni àwọn wọ́n sọ wọ́n wá ń pè ní Òṣogbo ní ìsìn oore ni Ọ̀ṣun ṣe fún wa tí àwọn Fúlàní tí wọ́n fi kó wa lẹ́rú ní Òṣogbo nígbà tí wọ́n wá bá Ọ̀ṣun wá sọ fún àwọn bàbá wa Lárò àti Tìmẹ̀tì pé kó máa lọ wípé gbogbo ìdojúkọ tí wọ́n bá ti rí kó wá máa wá bá òun torí àsálà ni òun jẹ́. Nígbà tí kò tọ́jọ́ kò tó sùn àwọn Fúlàní wọ́n wọ̀lú wọ́n bá wọ́n bá bọ́sùn pé Ọ̀ṣun ìwọ ló ní ogun òní kó wa àwọn Fúlàní tí kó ogun dé Ọ̀ṣun wá paradà ó di ìyá tí ń ta oúnjẹ gbogbo oúnjẹ tá a fi ń bọ Ọ̀ṣun yìí Ọ̀ṣun ti ṣe kalẹ̀ ó ti ṣe àsáró ó ti ṣe yán ó ti ṣe ẹ̀fọ́ yánrin ó ti ṣe òmùlùkù ó ti ṣe gbó gbẹ̀gìrì lọ́pọ̀lọpọ̀ èkúrú gbogbo wọn àwọn tó ti wà lọ́nà láti àìmọye ọdún tí wọ́n ti ń jagun bí wọ́n ṣe dé báyìí wọ́n bá rí oúnjẹ rẹ̀ láti ọdún táwọn ti ń wá oúnjẹ gbogbo wọn bá Ọ̀ṣun ẹ̀ka kó sá mọ́ mú tó bá wù kọ́ mọ́ mú tó bá wù bí ebi ṣe pa wọ́n sí náà ni gbogbo wọn ṣe jẹ oúnjẹ yẹn gbogbo wọn ṣe jẹ oúnjẹ yẹn bí gbogbo wọn ṣe rẹ̀ ní tí gbogbo wọn ṣe kú ni wọ́n fi sọ wípé a ó fi bú sanyìn ṣàpáta o a ó fi bú sanyìn ṣàpáta ogun ò jàjà kógun ó jà lóró kí o a ó fi bú sanyìn ṣàpáta bí Ọ̀ṣun ṣe bá wa ṣẹ́gun nígbà náà nìyẹn àdéhùn tí àwọn bàbá wa wá ṣe láti ìgbà náà là ń mú ṣẹ láti ìgbà náà títí di ìsìn yìí àdéhùn náà látún wá ṣe ní August 12 tátún gbé ẹ̀jẹ̀ wa àgbà náà tátún wá mú wá láti wá fi ṣe ìmúṣẹ. wọ́n ní yóò ṣẹ ò yóò ṣẹ èyí àwí gbogbo ní yóò ṣẹ yóò ṣẹ ò yóò ṣẹ èyí àwí gbogbo ní yóò ṣẹ Ọ̀ṣun Òṣogbo ò yóò ṣẹ èyí àwí gbogbo ní yóò ṣẹ. Oreye.